gbogbo ẹ̀yin tẹ́ ń fi bí wọ́n ṣe bí Alhaji Muyideen tẹ́ ń fi wé ta Ànábì sallallahu alaihi wasallam ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ sì ronú àtúnbọ̀tán. Ẹni tó nàbà wọn kan pé kí wọ́n sìn wọn sínú ilé torí gbọ́n sànẹ́bì sallallahu alaihi wasallam sínú ibìkan ní Mẹ́dínà, ẹni kó tọrọ àdánwò tó yí Ànábì sallallahu alaihi wasallam rí, kó tọrọ wá àdánwò yẹn. Kì í ṣe pé àdánwò pọ́lọ́n fẹ́ fi ba Ànábì sallallahu alaihi wasallam jẹ́ o. Khadija tó jẹ́ ìyàwó tó fẹ́ràn, tọ́jú olùrànlọ́wọ́ rẹ̀, Ọlọ́run mú kúrò níṣẹ́jú ayé rẹ̀. Abu Talib tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀, tó lọ́n lò sábàbí ààbò fún, Ọlọ́run mú kúrò lójú ayé rẹ̀. Gbogbo ọmọ tó bí, Ọlọ́run mú wọn kúrò lójú ayé rẹ̀. Kí ni sábàbí tó lọ́n fi mú wọn kúrò ńbẹ̀? Ǹjẹ́ lẹ́yìn tọrọ kí ilé ọ̀ṣẹlẹ̀ sí kí wá sí pọ́lọ́n fẹ́ fi ba Ànábì sallallahu alaihi wasallam jẹ́? Ọlọ́run ò fẹ́ kí wọ́n jẹ́ fìtínà. Ọlọ́run ò fẹ́ kí wọ́n jẹ́ fìtínà fún Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ikú Ànábì sallallahu alaihi wasallam ló fi mú ogun wọn kúrò lẹ́kọ̀ọ́ ipò fi bànújẹ́ o. Torí àwọn ẹlẹ́bọ̀ ló lè máa sọ pé nǹkan burúkú lọ́sẹ̀ sànàbí, nǹkan burúkú kọ́ o. Lójú tí nǹkan burúkú ni, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ò fẹ́ kó jẹ́ fìtínà fún kó ba ṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam jẹ́ ni. Fápẹ̀rẹ̀ ní ìsìn ẹ dákọ̀ àwọn àfáà ńláńlá tí wọ́n jẹ́ àwọn ṣéwù tẹ́mọ́lẹ̀ ṣéwù yẹn, ẹ dákọ̀ lẹ́yìn wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́pọ̀ àwọn ọmọ wọn ti dàkúdà lẹ́yìn wọn, táwọn èèyàn ti fẹ́ sọ wọ́n di nǹkan míì gan, tó jẹ́ pé látara bí èyí ọ̀pọ̀lọpọ̀ sí àwọn àfáà yẹn ti bàjẹ́. La fi ń tọrọ fún Fadilatu Sheikh Muyideen Adani Bello kọ́lọ́ ọba kọ́ mọ́ jẹ́ kí ẹ̀yìn wọn báyìí, torí inú ilé tí wọ́n sin wọ́n sí àdánwò ńlá ni o. ọmọ yẹn pé àwa nínú ọmọ tí ó lọ yà kuyà tí a rí pé àwọn èèyàn fẹ́ mọ sọ̀bẹ̀ di pé wọn náà mọ tàwáàfù sàárè, wọn á mọ sí ara sàárè, wọn mọ jókòó di sàárè, wọn mọ sọ̀bẹ̀ di ilé ìbẹ̀ lọ́hùn. ìdí nu o, ẹjẹ́ àkíyèsí o. èyí ọmọ dandan kan tí ó wá ń sọ pé kò ní dá fáwọn kan, bó ṣe wí bẹ́ẹ̀ ni ó ṣe rí fún o. alágbó sàásù àwọn tó bá ti ń tẹ̀ lọ́rọ̀ eléhùn yóò jẹ́ mùsùlùmí tó ti lose road, tó ti miss road, mùsùlùmí tí ọmọ ibi tí ń tọ̀, mùsùlùmí tẹ́ pípé sí ayé ẹ̀gẹ́ jàgbọ́n lọ́wọ́ ní ọgbọ̀rọ̀ ẹ̀nu alágbó sàásù tí ó tẹ̀lé. torí ìdí èyí bí ọmọ Yorùbá a ní àṣàlàyé bó ṣe jẹ́ ni o. ẹ má máa fi Ànábì sallallahu alaihi wasallam bí ẹ ṣe sìn, ẹ má fi wé ti Alhaji Muyideen, ó yàtọ̀ síra wọn o. torí pé kí ni Ọlọ́run dá Ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run dá ní ẹ̀dá ọ̀tọ̀, Ọlọ́run sá alẹ́ sá lọ́tọ̀ ní gbogbo ànábì Ọlọ́run tó rán wá. àwọn ànábì tó rán wá wọ́n jẹ́ 124,313 tó rán wá lé ayé. bí wọ́n ti wá pọ̀ tó yẹn, Ànábì sallallahu alaihi wasallam oore tó lọ́n ṣe fún kò sí fún ànábì Ọlọ́run kankan, kò sì ní ṣe fún ẹ̀dá, kò sí fẹ́ dá Ọlọ́run kankan, kò sì ṣe fẹ́ nìkankan láti gbàtà ayé ti jáyé, kò sì ní ṣe oore fẹ́ nìkankan nígbà tí ayé ò ní jáyé mọ́. ló fi jẹ́ pé wọ́n àdánwò tó kan náà kò kan ànábì Ọlọ́run kan rí, kò sì ní ka ànábì Ọlọ́run kankan nígbà táyé òfin ní jáyé mọ́. ìdí nu olú ọmọ Yorùbá mọ̀dánù dúró báyìí o. kí n tó máa lọ, ẹ bá ń sọ fún Àkànbí Ọlọ́ba ọmọ Ṣakí pé àwọn àwòrán tó gbé wá àwọn ìyá tí ń kírun tí ń ṣèṣekúṣe wọn ò ṣe mùsùlùmí o, kọ́mọ lọ jókòó ti léwu, àwọn eléyìí ṣe mùsùlùmí o. ó dàbọ̀.